káàbọ̀ sórí Aseyori Tv. Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ kú dédé àsìkò yìí. Gbogbo ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ lágbára Ọlọ́run. A fẹ́ sọ̀rọ̀ lórí Jagunjagun part 2 gẹ́gẹ́ bí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń fojú sọ́nà fún sinimá yìí Jagunjagun part 2. À ń fi àsìkò yìí fi ń tó yín létí wípé iṣẹ́ ti ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí Jagunjagun part 2. Òun lẹ̀ ń wò lójú máwòrán yìí òun náà lẹ̀ ń wò wípé ọ̀gá wa èèyàn wa olólùfẹ́ wa Femi Adebayo wọ́n ṣiṣẹ́ takuntakun láti rí i pé wọ́n rìlíìsì Jagunjagun part 2 sórí afẹ́fẹ́. Bí a ṣe ń sọ èyí ẹja máa fi tó yín létí àwọn nǹkan wo ni ẹ ń retí, àwọn èèyàn pàtàkì wo lẹ ń retí nínú sinimá Jagunjagun apá kejì yìí. Sinimá Jagunjagun apá kejì tẹ́ bá wo inú fọ́nrán tí a jù sórí afẹ́fẹ́ yìí ẹ rí wípé Ṣẹ́gun Ògúngbè wà nínú fọ́nrán yìí, èyí tó jẹ́ wípé kò sí nínú apá kìíní tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ rí Ṣẹ́gun Ògúngbè nínú apá kìíní, so ó ṣeé ṣe kó jẹ́ wípé apá kejì ọ̀gá wa àgbà òṣèré olùdarí eré Ṣẹ́gun Ògúngbè wọn yóò wà nínú apá kejì nínú sinimá náà. Bákan náà ìyàwó Lateef Adedimeji tí gbogbo ènìyàn mọ̀ sí Mobimpe, àwọn náà ṣeé ṣe kán wà nínú apá kejì sinimá yìí nítorí pé apá kìíní wọ́n wà nínú ẹ̀bọ̀ tí wọ́n ṣó wọn àwọn kan wò pé báwo la ṣe mọ̀, báwo ló ṣe jẹ́. Tí ẹ bá wo the making, ìyẹn bí wọ́n ṣe ń ṣe sinimá, the making bí wọ́n ṣe ń ṣe sinimá jáde tí wọ́n jù sórí afẹ́fẹ́ lẹ́yìn bí ọ̀sẹ̀ bíi mélòó kan níbi tí Lateef Adedimeji tó ti ṣe léṣe ní ẹsẹ̀. Tí a bá ń gbọ́ ohun tí ó ń lọ lábẹ́lẹ̀ a ó rí i pé ìyàwó ẹ̀ tí ó jẹ́ Mobimpe òun náà ni ó ń ṣe ìtọ́jú ẹ̀ ní location yìí, tó túmọ̀ sí pé àwọn méjèèjì wọ́n jọ wà ní oko iṣẹ́ náà ni. Kò wá possible kó jẹ́ pé ìyàwó máa wà lóko, ọkọ máa wà lóko, ìyàwó ò ní lè ṣiṣẹ́. Even èèrà tó lọ ṣiṣẹ́, ìgbín tó lọ ṣiṣẹ́, gbogbo àwọn tó lọ sí oko Jagunjagun ìyẹn location Jagunjagun gbogbo wọn pátápátá ló ṣiṣẹ́. So fún ìdí èyí ẹ máa retí Mobimpe nínú apá kejì sinimá Jagunjagun. Bákan náà ẹ máa retí Ibrahim Chatta, bó tilẹ̀ jẹ́ wípé ó wà nínú apá kìíní sinimá yìí ṣùgbọ́n ẹnu one scene nìkan péré ni àti rí wọn. And then ń tọ́ wá ṣe kò tíì sẹ́ni tó yé, bọ́n ṣe jẹ́ kò tíì sẹ́ni tó mọ̀, nǹkan tó fẹ́ ṣe ní ìlú tí wọ́n wà kò tíì sẹ́ni tó mọ̀. Ṣùgbọ́n nígbà tó bá máa di apá kejì sinimá yìí gbogbo ẹ̀ náà ni ó máa hàn sí wa kété. So a kí yín wípé ẹ kú ìgbádùn wa, bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa àwa náà ń gbádùn yín, ẹ jẹ́ káwa náà máa gbádùn yín lọ títí láíláí. Nǹkan tẹ́ lè ṣe fún wa ni wípé ẹ wo subscribe button tó wà lókè, ẹ bá wa tẹ̀ kẹ́ subscribe sórí channel wa, kẹ́ ẹ lè follow wa bí a ṣe ń bá ètò lọ. Àwọn nǹkan kan wà tí a fẹ́ sọ nípa sinimá Jagunjagun. Iṣẹ́ ńlá ni wọ́n ṣe nínú sinimá Jagunjagun, kì í ṣiṣẹ́ kékeré. Ẹ gbọ́ a rí nǹkan kà lórí afẹ́fẹ́, ilé tí Ògúndìjì ń gbé, ìyẹn Fẹ́mi Adébáyọ̀ tí ó kópa Ògúndìjì nínú sinimá Jagunjagun. Ilé ibi tí ó ń gbé, ẹ jẹ́ mọ̀ wípé kò sí ilé kankan bẹ́ẹ̀, wọ́n kọ́ ilé náà orí kọ̀ǹpútà ni wọ́n ti kọ́ ilé náà, orí kọ̀ǹpútà ni wọ́n ti design ilé náà. Arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ David Ẹniolúwa, òun náà ló design ilé náà lórí kọ̀ǹpútà. Ṣé ti rí pé iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú sinimá Jagunjagun òun náà lẹ́ ń wò lójú máwòrán yín yìí. Arákùnrin tí ó kọ́ ilé náà bí ilé náà ṣe rí, tí ó fi ìyẹn ẹ̀rọ kọ̀ǹpútà tó fi kọ́ ilé náà. Ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀, àwọn èèyàn ní ọpọlọ nínú Nàìjíríà yìí, lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ọpọlọ wà, bẹ́ẹ̀ ni àwọn èèyàn sì ní ìmọ̀. Tí ẹ bá wo iṣẹ́ Jagunjagun dáadáa ẹ wò pé ṣé òyìnbó ni editor tó edit ẹ̀ ni, àbí òyìnbó ni director tó direct iṣẹ́ ẹ̀ ni, àbí àwọn òyìnbó gan ni
wọ́n ṣe cameraman fún iṣẹ́ yìí. Ẹ jẹ́ mọ̀ pé àwa ọmọ Nàìjíríà náà ni wọ́n handle gbogbo ipa tí wọ́n kó gbogbo àwọn crew tó wà nínú Jagunjagun bẹ̀rẹ̀ látorí director ìyẹn Adébáyọ̀ Tìjání bẹ́ẹ̀ ni àti àbúrò Fẹ́mi Adébáyọ̀ bẹ́ẹ̀ ni àti àbúrò ẹ̀ ni wọ́n jọ direct iṣẹ́ yìí. Hakeem effect àwọn náà ló ṣe effect gbogbo bí ẹ ṣe ń rí tí ẹ̀jẹ̀ ń jáde tí gbogbo ẹ̀ ń fò sókè tí wọ́n sì ń jà yìí iṣẹ́ Hakeem effect náà ni. Gbogbo bí tí wọ́n ti dáná sun yàn tí wọ́n ti dáná sun yàn nínú sinimá yìí náà ìgbà kan náà ẹ jẹ́ mọ̀ wípé gbogbo ẹ̀ náà kò sí lè tí ó rí Yẹmí Ẹlẹ́ṣọ̀ sì wà láàyè síbẹ̀ in fact àṣírí lánàá so gbogbo àwọn kinní yìí iṣẹ́ ọpọlọ láti ọwọ́ Hakeem effect òun náà ló ṣe àwọn effect yìí ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nínú ilé tẹ́ ń wò wá lórí Aseyori TV a kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú ìgbádùn wa lágbára Ọlọ́run níṣe lásán ẹ má gbàgbé láti subscribe sí channel wa gẹ́gẹ́ bí a ti sọ níbi tí a tún máa fún yín ní àwọn oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nípa àwọn sinimá wa bẹ́ẹ̀ ni nípa àwọn sinimá wa. A kí ọ̀gá wa Fẹ́mi Adébáyọ̀ fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe yìí gbogbo ọmọ Nàìjíríà ló gbádùn iṣẹ́ náà fún àǹfààní ìwọ tí ò tí wàá wo iṣẹ́ náà ẹ tètè kàn sí Netflix Netflix láti lè lọ wo iṣẹ́ Jagunjagun. Ìwọ tó wá fẹ́ wo Jagunjagun lórí Netflix tí ò mọ̀ bó ṣe fẹ́ wò bóyá o ní subscription Netflix ni iṣẹ́ táwa wà fún nìyẹn àwa Aseyori TV à ń ṣe promo lọ́wọ́ láti fún gbogbo àwọn olólùfẹ́ wa ní login details kankan láti lè login láti lè lọ wo Jagunjagun. So fún àǹfààní ìwọ tó fẹ́ wo Jagunjagun lórí afẹ́fẹ́ ṣùgbọ́n tó ní Netflix login details a máa subscribe fún ẹ ìwọ kan fún wa ní email tàbí account number sórí comment section ẹ jẹ́ mọ̀ a máa subscribe fún ẹni yẹn ṣùgbọ́n ẹ jọ̀ọ́ afọlọ́run bẹ̀ yín ẹni tí ò bá tí wo Jagunjagun nìkan ni la lè ṣe èyí fún láti fi ran iṣẹ́ ìránṣẹ́ náà lọ́wọ́ kọ́lọ́run kó ran gbogbo wa lọ́wọ́ àní ṣe lásán. Àwa gẹ́gẹ́ bí ẹnìkan agbádùn iṣẹ́ náà Jagunjagun part 2 agbádùn ẹ̀ dé ojú àmì agbádùn ẹ̀ bí òyìnbó ṣe ń gbádùn tíì bí àwọn ọmọ Yorùbá ṣe ń gbádùn ẹ̀kọ bí àwọn Ọ̀yọ́ ṣe ń gbádùn àmàlà bẹ́ẹ̀ náà ni a ṣe gbádùn iṣẹ́ náà lágbára Ọlọ́run nígbà tí apá kejì bá máa jáde yóò jáde bá wa ní ayọ̀ àtàlàáfíà bẹ́ẹ̀ ni ayọ̀ àtàlàáfíà náà ni apá kejì yóò ti bá wa yóò ti bá èmi àti wọ ẹ ṣé púpọ̀ ẹ subscribe sí channel wa Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ká tó máa lọ lórí ètò lénìí orúkọ tèmi ní SMD King tí gbogbo ènìyàn mọ̀ sí Akíọmọ Àgbà mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dé ọwọ́ tí ẹ fi ń subscribe fún wa náà kò ní gé gbogbo ẹ̀yin tí ẹ ń share tí ẹ ń like fídíò wa gbogbo yín náà ni àkí ẹ ṣé àdúpẹ́ àmọ́ lóore àwálé wa dúpẹ́ a ò ní mú olè dání so ok ká tó kúrò lórí ètò lénìí ìbéèrè kan tún jẹyọ tí a rí kà lórí last video wa wọ́n ní ìgbà wo gan ni wọ́n máa release apá kejì Jagunjagun apá kejì Jagunjagun máa tó oṣù mẹ́ta ìyẹn a ti wà ní oṣù kẹsàn-án báyìí oṣù kẹsàn-án yìí máa tán ìkẹwàá máa lọ ìkọkànlá tó túmọ̀ sí pé ẹja máa retí Jagunjagun nínú oṣù kọkànlá tàbí ìkejìlá ó pẹ́ jù nítorí pé nínú apá kìíní Fẹ́mi Adébáyọ̀ jẹ́ kó yé gbogbo ọmọ Nàìjíríà wípé wọ́n lo oṣù mẹ́ta ní location yẹn kó tó di pé wọ́n parí apá kìíní so ó túmọ̀ sí pé tí wọ́n bá fẹ́ ya apá kejì ó ṣeé ṣe kán lò ju oṣù mẹ́ta lọ tí wọ́n bá dẹ̀ lo oṣù mẹ́ta títí tí wọ́n fi máa gé tí wọ́n fi máa tó papọ̀ tán ẹ rí i pé yóò pé oṣù bíi mélòó kan so at least ẹja máa fojú sọ́nà fún apá kejì ní December Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ bákan náà fún gbogbo ẹ̀yin tí ẹ ń gbádùn wa tí ẹ fẹ́ mọ̀ nípa àwọn iṣẹ́ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ lè kàn sí wa lórí dailylegit.com.ng bẹ́ẹ̀ ni ibẹ̀ la fi kalẹ̀ sí tí a tún máa fún yín ní àwọn
nǹkan tó ń ṣẹlẹ̀ lábala àwọn olóṣèré wa àti àwọn amúlùúdùn wa. Mo kí yín pé ẹ kú àsìkò yìí kan náà. Ó dìgbà a ó tún máa fi ayọ̀ pàdé. Kí Ọlọ́run kí ó wà pẹ̀lú wa. Ẹ ṣé púpọ̀. Ẹ má gbàgbé láti drop comment yín sí comment section kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́. Ó dàbọ̀.